Bàbá Ààrẹ Gani Adams, àwa Yorùbá à ń béèrè lọ́wọ́ yín, àwa àpapọ̀ Yorùbá ọmọ ọkọ tá a jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá à ń béèrè lọ́wọ́ yín pé ibo gangan lẹ jà fún bàbá. A fẹ́ mọ léyìn, a fẹ́ mọ ibi tí ẹ tò sí gan. Ṣé lẹ́yìn àwa ọmọ Yorùbá ọmọ ọkọ lẹ tò sí ni, àbí lẹ́yìn àwọn ọmọ àlè Yorùbá lẹ tò sí ni? Bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò, bàbá, tẹ́ ẹ bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká ẹ jẹ́ Ọ̀ṣáká, tẹ́ ẹ bá fẹ́ jẹ́ Òṣoko ẹ jẹ́ Òṣoko. Èwo ni ṣókó ṣaka ṣáká? Bàbá, látìgbà tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, tí a ti rìn ìrìn àjò yìí, àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu yín nínú kẹ́ lọ síwájú kẹ́ tún padà sẹ́yìn, kẹ́ lọ síwájú kẹ́ padà sẹ́yìn. Àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àti ẹ̀wà mọbi tẹ́ ẹ jà fún báyìí. Lásìkò tí a wà yìí, àwa Yorùbá a fẹ́ mọbi tí ẹ jà sí o, a fẹ́ mọ orí ibi tí ẹ dúró lé, nítorí wípé nǹkan tó mú ọ̀rọ̀ tí mo ń sọ yìí jáde, last interview yín tí wọ́n interview yín lẹ́nujọ́ mẹ́ta yìí, mo rí pé àwọn interview tí wọ́n interview yín lẹ́nujọ́ mẹ́ta yìí, mo rí wípé àwọn ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ ó dàbí pé ẹ ti fẹ́ dúró tán, ẹ fẹ́ máa lọ síwájú kẹ́ máa padà mọ́. Ó dàbí wípé nínú ọ̀rọ̀ tí ẹ ń sọ yẹn ni o, a ti ń rí mọ̀ nínú ọ̀rọ̀ yẹn wípé ó dàbí pé ẹ̀yin náà ẹ fẹ́ dúró. Tó bá jẹ́ wípé ẹ fẹ́ dúró, ẹ̀yin náà fẹ́ jà fún ilẹ̀ baba ńlá yín, tó bá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ dúró tán, ẹ jẹ́ káwa Yorùbá mọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí àwa Yorùbá tètè mọ ibi tí ẹ wà, because tí ẹ ò bá ṣe, ẹni tó bá tún ṣe tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ tó ń jà fún ọmọ Yorùbá, tẹ́yin ò bá wá ṣe, ẹ má wá ba iṣẹ́ ẹni tó ń ṣe jẹ́. Tẹ́yin ò bá fẹ́ ṣe, kò sẹ́ni tó fi agídí mú yín wípé kẹ́ ẹ wá ṣe. Ààrẹ Gani Adams ni mo ń bá wí o. Tẹ́yin ò bá ṣe, kò sẹ́ni tó fi agídí. Látìgbà tá a ti ń pariwo pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó bá wa dá sí. Ẹ̀yin náà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀, ẹ máa lọ síwájú, ẹ máa lọ sẹ́yìn ni. Àmọ́ ìlú tẹ́ ẹ jà fún nígbà yẹn, but ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu yín lẹ́nujọ́ mẹ́ta yìí, níbi àwọn interview tí wọ́n interview yín, a fi rí mọ̀ wípé ó dàbí nínú ọ̀rọ̀ yín yẹn ẹ̀yin náà fẹ́ jáde, because ẹ ń jẹ́ kó máa yé wa pé gbogbo nǹkan tí a ti ṣe sẹ́yìn, gbogbo nǹkan tí a ti ń ṣe bọ̀, ẹni à ń ṣe tíátà ni. Ṣé ti understand? Ẹ̀yin náà sìn, a fẹ́ rí sí ọwọ́ yín. Kí ni mo sọ? A fẹ́ ṣe kí ni? Ọ̀gá Níyà Múdà, àwọn kan náà ló kọ́kọ́ máa dìde, àbí táwọn kan bá ń sùn. Ó dàbí wípé nígbà tẹ́yin sùn yẹn, olóyè Sunday Igboho ó ti dìde, àbí ó ti ṣe many things náà. Ọ̀gá Níyà Múdà, ẹ̀yin náà Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá, a fẹ́ ríṣẹ́ tí náà. Àbódìgbà tán bá tó pa gbogbo ọmọ Yorùbá tán ni? Ṣé ó dìgbà tí gbogbo ọmọ Yorùbá bá tó kú tó ní ká tó ríṣẹ́ yín? Interview kọ́ la fẹ́ o, Ààrẹ Gani Adams. Action la fẹ́, Ààrẹ Gani Adams. A fẹ́ interview. Ọ̀rọ̀ ẹnu kọ́ la fẹ́, ọ̀rọ̀ ẹnu kọ́ ló lè ṣe. Ṣé ti understand? Nínú last interview yín yẹn, a fi rí mọ̀ wípé nínú ọ̀rọ̀ yín, ẹ̀yin gan náà ẹ fẹ́ gbé bọ́dì yín, ẹ fẹ́ kó gbogbo àwọn mílíọ̀n àwọn ọmọ ogun yín, ẹ fẹ́ kó wọn síta. Ó yẹ kó wọn dà síta. Tẹ́ ẹ̀ bá wá ní ṣe, Ààrẹ Gani Adams, tẹ́ ẹ̀ bá ní ṣe, ẹ má ba iṣẹ́ ẹni tó ti ṣiṣẹ́, ẹ má ba iṣẹ́ yẹn jẹ́ o.
kí ni mo sọ tẹ́ ẹ bá ní ṣe ẹ má bà iṣẹ́ ẹni tó ti ṣiṣẹ́ sílẹ̀ ẹ má bà jẹ́ nítorí wípé ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ó kọjá ọgbọ́n orí yín o ó kọjá òye àwọn ọmọ Yorùbá o Elédùmarè ló ń bá wa rin ìrìn yìí o ẹni tó bá ṣe tọkàntọkàn ló máa délẹ̀ ìlérí o ẹni tó bá ṣe pẹ̀lú inú kan ọkàn kan òun ló máa dé ilẹ̀ ìlérí o ẹni tó bá lo inú méjì kò ní bá wa dé ilẹ̀ ìlérí o ààrẹ Gani Adams lóògùn ọ̀fẹ́ o àwa Yorùbá ọmọ ọkọ a fẹ́ mọ ibi tí ẹ fì sí gan o a fẹ́ rí iṣẹ́ ọwọ́ yín o ṣé ẹ ti understand olóyè Sunday Igboho olóyè Sunday Igboho a ti rí iṣẹ́ ọwọ́ ẹ ó ti gbìyànjú ó ti fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ṣé ẹ mọ̀ nǹkan tó máa ń sún mi fún àwa Yorùbá ni pé a kì í lu ọpọlọ tá a bá tún rí àwọn tó fẹ́ kú fún wa láwọn tí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ èmi àti ìwọ a lè ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn o èmi àti ìwọ a máa sá káàkiri ni o ṣùgbọ́n tá a bá tún wá rí àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn tá a bá rí àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn tó yẹ ká tún sọ̀pọ́tì wọn ká gbárùkù tì wọ́n ká dúró tì wọ́n lẹ́yìn a tún máa jẹ wọ́n lẹ́sẹ̀ ni a máa jẹ wọ́n lẹ́sẹ̀ ni a máa jẹ́ kó yí àwọn èèyàn pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa àwa ìwọ àdẹ lè ṣe o a máa jà fún ìwọ ni leader èmi ni leader ṣé ìwọ ni leader èmi ni leader ló yẹ ká máa jà fún lásìkò ní ọmọ Yorùbá lórí èèyàn 60 million people àwa ń fi ẹ̀mí àwọn èèyàn a fi ń ta káàtì ààrẹ Gani Adams a kì í fi èèyàn joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ o àwọn tó ti kọ́kọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lánàá a mọ sítórì wọn o a mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun o oyè jagunjagun ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá jẹ́ ohun tí ẹ bá ṣe ohun tí àwọn tàná ṣe ó wà nínú ìtàn báyìí o à ń kà lọ́wọ́lọ́wọ́ o ohun tí ẹ̀yin náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí à ń kọ sílẹ̀ o àwọn ìran tó ń bọ̀ lọ́la àwọn náà tún bá yín kà o bẹ́ẹ̀ bá ṣe eré ayé á wí bẹ́ẹ̀ bá dẹ̀ tún ṣe nídàkejì ayé á sọ o nítorí wípé a gbọ́dọ̀ wá àwọn ọmọ Yorùbá dé èbúté ògo àwọn ọmọ Yorùbá ọmọ ọkọ a fẹ́ mọ bí tẹ́ ẹ jà sí eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ìbúbú bẹ́ẹ̀ ni because mo rí pé àwọn kan tí wọn lọ́pọlọ tí iye wọn làákàyè wọn ó kéré mo rí tí wọ́n ń bú olóyè Sunday Igboho many people many things ló ti ṣẹlẹ̀ lórí Facebook ẹ gbàgbé ìwọ tó o bá jí ọmọ Yorùbá ojúlówó ọmọ ọkọ wàá mọ̀ pé nǹkan tí olóyè Sunday Igboho ṣe yẹn ó riski life ẹ̀ ọ̀gá nìyá múdà ìwọ tó ń wò mí náà ìwọ náà lọ try èmi tí mo ń sọ̀rọ̀ náà kémi náà lọ try èèyàn dìde ó ń takù Nigerian government bó ṣe ń ṣe yẹn wọ́n lè pa ọ̀tá ìdànù náà wáì tó wá jẹ́ wípé àwa Yorùbá ẹni tó lè látijọ́ tí a ti ń jẹ ìyà ìbọ̀ ààrí kankan nínú àwọn ọmọ Yorùbá àrọ́bà ilẹ̀ Yorùbá kó jìjì kí wọ́n jà fún wa o ààrí àwọn politician ilẹ̀ Yorùbá kí wọ́n jà fún wa o látìgbà tí a ti bí mi látòrí àwọn bàbá tó bí èmi ò rí nǹkan tó irú nǹkan tó tí olóyè Sunday Igboho ṣe yìí mi ò rí àwọn bàbá tó bí wa ń gbà yẹn ẹ rí pé wọ́n pa wọ́n lẹ́nu mọ́ ni ṣé wọ́n lè ṣe ni àtúwárí Ṣàngó ṣé mọ̀ pé olóyè Sunday Igboho yẹn ṣẹ́yìn ò mọ̀ pé Ògún ni Ògún of our time ni ìwọ tó bá mọ ifá ẹ lọ da ifá Sunday Igboho Ògún ni ó padà wá sí ayé ni ẹ gbàgbé Sunday Igboho tí ẹ wò yẹn Ògún tó ti kọ́kọ́ wá sí ilé ayé tẹ́lẹ̀ tó wá padà wá ni ṣebí àsìkò ló yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká gbárùkù ti Sunday Igboho bá a dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹni tó bá ti fẹ́ yọ wá ó dàbí pé wọ́n fi ṣépè fún àwa Yorùbá ni gbogbo ẹni tó bá ti fẹ́ yọ wá kò nínú wàhálà ọwọ́ ara wa náà la máa fi ń gbé wọn ṣubú ọwọ́ ara wa la máa fi ń pa wọ́n àwa Yorùbá ẹgbẹ́ wa náà la máa tún para wa
a tún máa takò wọ́n. Ṣebí àsìkò yìí ló yẹ kí inú wa kó dùn, kí ayọ̀ wa kó kún. Tó bá jẹ́ wípé àwa Yorùbá true a fẹ́ kó lóko ẹrú ni, a fẹ́ kó lóko ẹrú, irú àsìkò yìí ló yẹ kí inú wa dùn. Ẹ mọ̀ rísì tí mo sọ pé tó yẹ kí inú wa dùn, because nǹkan tó ń ṣẹlẹ̀ ní wákàtí ní àsìkò yìí ní ìṣẹ́jú yìí láti ìgbà tí a ti bí mi kò tí ì ṣẹlẹ̀ lójú mi rí, mi rò pé ó ṣẹlẹ̀ lójú àwọn bàbá tó bí èmi náà. Gbogbo àwọn tó wà lókè òkun wọ́n fi ìmọ̀ wọn sọ ṣe ẹyọ kan, gbogbo wọn ò dẹ̀ mọ́ra wọn rí, wọ́n ń jáde, wọ́n ń tako Nigerian government. Ẹnìkan tún jáde ní Nàìjíríà, à ń pè lólóyè Sunday Igboho, ìyẹn náà tún jáde, ó ń bá Nigerian government, ó ń bá fà pé àwọn ọ̀ràn mi gbọ́dọ̀ kó nínú ìyà. Ṣé yìí ò wá fi ọpọlọ gbé pé Elédùmarè lórí ìrìn àjò yìí ni? Ẹ wo àwọn tó ń sọ̀rọ̀ lókè òkun, wọn ò gbowó, wọn ò fún wọn lówó, gọ́ọ̀mẹ̀ntì kan kò fún wọn lówó, wọ́n ń lo ìgbà wọn, wọ́n ń lo àkókò wọn, wọ́n ń lo wákàtí wọn. Ṣé yìí ò mọ̀ pé Elédùmarè ló gbé wọn dìde ni? Ṣé yìí ò ṣe bí àsìkò ló yẹ kí àwọn ọmọ Yorùbá kájọ gbárùkù tí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, so that ká koná mọ́ kọ́bẹ̀ yẹn lè jiná, kàkà ká koná mọ́bẹ̀ yẹn kọ́bẹ̀ yẹn lè jiná. Ṣe là ń ṣọ̀tì ara wa o, mistake ara wa là ń wá o. Sunday Igboho bú ẹni báyìí, Sunday Igboho bú ẹni báyìí. Ẹ wo ìgbọ́ tó ń lọ pé Sunday Igboho ó bú pásítọ̀ Adébóyè. Ẹ wo bó ṣe go viral lórí Facebook káàkiri, wọ́n ní Sunday Igboho bú Adébóyè. Láti ìgbà tí wọ́n ti ń pa ìran yín, ìran àwa Yorùbá yìí táwọn Fúlàní ti ń pa wá, ṣé Adébóyè yẹn ó jáde fún wa, ó tiẹ̀ jáde lẹ́nu ẹ̀ pé kó kí àwọn tí wọ́n ti ń pa? Ṣèbí bí a ṣe bí ẹrú la ṣe bí ọmọ. Up till now bá ṣe ń bá yín sọ̀rọ̀ ní wàásìmí táwa, Adébóyè kankan ò tí ì jáde dì sí yín o. Ṣùgbọ́n nígbà tí olóyè Sunday Igboho nínú ọ̀rọ̀ tó sọ yẹn, sọ sọ̀rọ̀ jù ni. Ó ní bàbá wa Adébóyè mi ò lè kí wọn. Àbí ìyẹn làwọn ọmọ Yorùbá wá ránu mọ́, kò sí ọ̀rọ̀ tí ẹ sọ sí bàbá yẹn tán. Àwọn ọmọ Yorùbá, àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò eré rárá o. Ṣé ẹ ti understand? Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Tá a bá fọwọ́sowọ́pọ̀, kí Elédùmarè má jẹ́ kí ìran yìí kó parun. Bí èmi ṣe ń wo yìí, tí a bá fọwọ́sowọ́pọ̀, tó bá jẹ́ pé ìdí ọ̀tẹ̀ náà la fẹ́ wà, kí Elédùmarè má jẹ́ kí ìran yìí kó ṣe kí ni, kó parun. Because tí a bá ti rí ẹni tó ń ṣe, ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ìran yìí parun. Ìran yìí má ti ń parun lọ díẹ̀díẹ̀. Ṣé bá àṣàtàná gbogbo àwọn APC wọ́n jáde síta, wọ́n láwọn ò fọwọ́ sí ilẹ̀ Odùduwà, pé ká kó lóko ẹrú, pé inú oko ẹrú yẹn ni ká ṣì wà. Gbogbo àwọn àgbààgbà yín ní ilẹ̀ Yorùbá nìyẹn o, gbogbo àwọn afẹ́nifẹ́bi ní ilẹ̀ Yorùbá nìyẹn o. Wọ́n ní ká ṣì remain nínú one Nigeria yẹn. Ìwọ èmi adẹ̀sì dákẹ́, a sì ń wò ó. Adẹ̀sì dákẹ́, adẹ̀sì ń wò ó, àmọ́ what to do. A ṣẹ̀ṣẹ̀ lọ ń dóde olóyè Sunday Igboho kó wá jà fún Ọ̀ṣun state, kó wá jà fún Ògùn state. Gbogbo state ta ní ilẹ̀ Yorùbá, Sunday Igboho nìkan lẹ gbé ẹ̀kẹ̀lé láti pé kó o nìkan ni kó máa jà fún gbogbo state wa. Mo ti kọ́kọ́ sọ rí pé àwọn ọmọ Yorùbá yìí, ẹ jẹ́ ká ní àwọn akọni bíi Sunday Igboho ní gbogbo state wa. Ní state ẹyọ kọ̀ọ̀kan ká ní àwọn akọni kọ̀ọ̀kan. Irú àwọn akọni kọ̀ọ̀kan wọ̀nyí wọ́n wá kó àwọn ẹgbẹ́ jọ, wọ́n kó àwọn ẹgbẹ́ jọ ní state yẹn. Nínú state yẹn tán bá ti gbọ́ pé àwọn Fúlàní wọ́n ti wọ ibùdó kan, àwọn ẹgbẹ́ ìyá gbéra wọn, wọ́n á lọ jà fún state yẹn. A lè fi gbogbo ẹ̀ dá olóyè Sunday Igboho. Ẹ jẹ́ á sọjí, ẹ jẹ́ á sọjí ọmọ Yorùbá, ẹ jẹ́ á sọjí ọmọ Yorùbá. Àwọn people yìí, àwọn politician yìí, gbogbo ọ̀nà ni wọ́n wá láti ba nǹkan tí a gbé dání jẹ́ o. Wọ́n fẹ́ ba ṣẹ́rí nǹkan tí a gbé dání. Àwọn politician ilẹ̀ Yorùbá yìí wọ́n fẹ́ bàjẹ́. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí ẹ pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook? Mi ò bá yín tí ẹ̀yin tí ẹ ń ṣe rádaràda, tẹ́ ń pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook, tẹ́ ń ṣe rádaràda, tẹ́ ń ṣe rédèrèdè o. Mi ò bá yín sọ̀rọ̀ o. Ẹ̀yin tẹ́ pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé owó ni wọ́n ń dá fún yín. Gbogbo owó tí wọ́n ń dá fún yín, ẹ̀yin ná fúnra yín ni. Ẹ fi ń tọ́jú àwọn ẹbí yín, ẹ̀yin kọ́ ni mò ń bá sọ̀rọ̀. Àwọn alálẹ̀ máa mú yín. Owó yẹn ẹ lè fi ṣe nǹkan rere. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ jẹ́ ọmọlúàbí, tẹ́ fẹ́ kí ìran yín kó kó lóko ẹrú, ẹ̀yin ni mò ń bá wí o. Àwọn ọ̀tá ti wà láàrin yín o. Kí ni mo sọ? Àwọn ọ̀tá ti wà láàrin yín, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook. Gbogbo ẹ̀yin àwọn gúrùpù tẹ́ dá sílẹ̀, àwọn
àwọn APC PDP àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ ká kò lóko ẹrú wọ́n ti wà láàrin yín o wọ́n máa dájà sílẹ̀ láàrin yín tẹ́ ẹ̀ bá lọ́pọlọ wọ́n máa fún yín ní mẹ́sẹ̀gì tí ò make sense láti máa fi ṣe kíni láti máa fi divide yín kò ní ọ̀nà tí ẹ̀yin ń tọ̀ yẹn ṣe rí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ ní ọpọlọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí Elédùmarè nítorí kìí ṣe gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ l'Elédùmarè ló gbé dìde ọ̀pọ̀ ló jẹ́ wípé ó gbéra ẹ̀ dìde fúnra lára ẹ̀ àwọn tó gbéra wọn dìde fúnra lára wọn yẹn àwọn ni wọ́n ń ṣe jálajàla ni wọ́n ń ṣe rédèrèdè yẹn ẹ lè rí ẹni tí Elédùmarè tó gbé dìde tó ń gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ kó máa ṣe jálajàla kó máa ṣe rédèrèdè ṣé ti understand ẹ̀yin tí Elédùmarè gbé dìde ẹ̀yin gangan ni mo ń bá sọ̀rọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ọ̀tá ti wà láàrin yín ṣe rí ìrìn àjò tí Elédùmarè gbélé yín lọ́wọ́ yìí ọ̀pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ wọn mọ̀ túmọ̀ ìrìn àjò tí wọ́n rìn tẹ́ ẹ bá mọ̀ ìtumọ̀ ìrìn àjò tí ẹ rìn ni ẹ máa mọ̀ wípé ẹ máa dìímú ṣinṣin ẹ máa fi òótọ́ ọnú ẹ máa fi rìn ìrìn àjò náà nítorí wípé Elédùmarè ló ní ìrìn àjò yìí Elédùmarè ló gbé ìrìn àjò yìí ló gbélé wa lọ́wọ́ pé ká máa rìn ẹ jẹ́ ká wá ṣe tinútinú ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ọmọ tó bá ṣe tinútinú ni bàbá ẹ̀ máa yin o ẹ má ṣe rí àsìkò tí àwa ilé òun ṣe àsìkò owó rárá o ẹ má wo ti owó máa tán èèyàn ló máa kú o kí ni mo sọ nǹkan tí a wà kì í ṣe ọ̀rọ̀ owó kì í ṣe ọ̀rọ̀ pé mo fẹ́ kán mọ̀ mí orúkọ no à ń sọ̀rọ̀ millions of people ọmọ Yorùbá láti yọ wọn kò nínú oko ẹrú ẹ jẹ́ á ṣe tọkàntọkàn ẹ jẹ́ á ṣe tinútinú wá àsinmi tí àwa Yorùbá wà yìí èmi àti ìwọ ti mọ̀ pé a ní àwọn olórí kankan ní ilẹ̀ Yorùbá ẹ wo gómìnà Ondo State tí gbogbo yín kì ní 9-10 ẹ gbọ́rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ lánàá ó lóun ò sọ́pọ́tì ilẹ̀ Odùduwà gbogbo àwọn àgbààgbà wa ní ilẹ̀ Yorùbá wọn ò sọ́pọ́tì wa ẹ gbàgbé òun ni mo fi sọ fún pé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ ká rìn ní ojú ọ̀nà tòótọ́ ẹ jẹ́ á lọ sí ojú ọ̀nà òdodo ló máa ń gbé ẹ̀dá lékè o kí ni mo sọ òdodo ló máa ń gbé ẹ̀dá lékè ìwọ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gba ìbọ̀dé fún ilẹ̀ Yorùbá kọ́ ló ń gba ìbọ̀dé fún Elédùmarè ló ń bá jà because ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ sìn wọ́n ti ń gba ìbọ̀dé àwọn APC àwọn politician àwọn yẹn wọ́n ti ń lò wọ́n ti dà wọ́n sí àárín wa nínú gúrùpù káàkiri ni wọ́n ti wà ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé a lè ṣe ká má fẹ́rú ẹ̀kù lórí irú ìrìn àjò báyìí a lè ṣe ká má fẹ́rú ẹ̀kù lórí irú ìrìn àjò báyìí obstacle gbọ́dọ̀ dìde ṣùgbọ́n àwa tí Elédùmarè bá gbé dìde tòótọ́ tinútinú àwa la máa lo agbára wa la máa lo energy wa láti borí obstacle yẹn gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook tẹ́ ń ṣe tinútinú tẹ́ ń jà fún ilẹ̀ Odùduwà ẹ dira yín lámùrè ẹ má wariwo ọjà ẹ má listen what people say níbi tí Elédùmarè tó gbé yín sí yẹn ojú ọ̀nà yẹn ẹnikẹ́yìn máa tọ̀ ọ̀rọ̀ tí Elédùmarè fi sí lẹ́nu láti máa sọ yẹn ni kẹ́ máa sọ ọmọ Yorùbá nítorí wípé tó bá di ọjọ́ ìkórè ẹ ó kó èrè yín o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí Elédùmarè gbé iṣẹ́ ilé lọ́wọ́ tí Elédùmarè gbé dìde nítòótọ́ nítunítínú tó bá di ọjọ́ ìkórè ẹ ó kó èrè yín o tó bá jẹ́ pé rere ni wàá kó rere ẹ o tó bá jẹ́ ìjẹ́ pé ibi ni wàá kó ibi ẹ o ẹ má jà fún wọn láyè kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa dáhùn fún kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa dáhùn sí kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa fèsì fún àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé o ní láti fèsì kì í ṣe gbogbo nǹkan tó bá ti bóyá ó ń ṣe ṣó lọ́wọ́ wọ́n kọ́mẹ́ǹtì síbẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló máa fi dá wọn lóhùn àwọn tó ń ṣe yìí wọ́n ti kó àwọn APC wọ́n ti ń lò wọ́n ti gbowó fún wọn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ míì gan wọ́n ti gbowó fún wọn many things ti ń ṣẹlẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ pé ọ̀rọ̀ àwa Yorùbá dàbí ẹni tó ní ẹrú tó pọ̀ ẹrú slave tó pọ̀ àwọn slave wọ̀nyí ló dẹ̀ ń lò ó fẹ́ ṣiṣẹ́ ni ó fẹ́ jẹun ni ó fẹ́ dáko ni àwọn ẹrú yìí ló máa ń lò àwọn politician wọ̀nyí á dàbí ẹrú wọn ni wọn lè jẹ́ ká lọ láíláí kò sí politician kankan kò sí ọba kankan tó máa fẹ́ fọwọ́ sí pé ká lọ
èmi àti ìwọ tí ìyà ń jẹ la máa jára wa, ẹ jẹ́ á jára wa ọmọ Yorùbá. Kí ni mo sọ? Àsìkò tí àsìkò àti wákàtí bá ti kọjá àwa Yorùbá, ó ti tán, omi ti tán lẹ́yìn ẹja wa nìyẹn o. Tí wákàtí àti àsìkò àti ìṣẹ́jú yìí tó bá ti kọjá àwa Yorùbá, omi tán lẹ́yìn ẹja wa nìyẹn o. Irú àsìkò àti wákàtí a tún lè má rí in 200 years coming, a lè má rí. Fún ẹni tó bá lójú inú ọmọ Yorùbá, ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á dìde, àsìkò náà lélẹ́yìí, ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á ṣe kí ni, ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á dìde ká jà fúnra wa. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ several times pé millions ọmọ Yorùbá sì máa jáde, gbogbo àwọn ọmọ Yorùbá ti mọ ìdí tí ìyà ti ń jẹ wọ́n sìn. Ṣé ẹ rí pé gbogbo àwọn ọmọ Yorùbá ti ń jáde, a ti fẹ́ kẹ́ ẹ sì máa jáde sí, ẹ jáde, ẹ jáde, ẹ jáde kẹ́ ẹ jà fún ilẹ̀ yín, ẹ má dòdì àwọn gọ́vnà, ẹ má dòdì àwọn ọba, ẹ má dòdì àwọn ìjòyè. Mo dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ kan, ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rally ní ilẹ̀ Yorùbá yẹn, àwọn pípù yìí, information kan tẹ̀ mí lọ́wọ́ ní ìjẹta nígbà tí mo ṣe live chat lánàá, ó escape mind mi. Àwọn pípù tí lọ ń wọ aṣọ ní Nàìjíríà yẹn, wọ́n ti lọ ń wọ aṣọ Odùduwà tá máa fi ṣe rally yẹn, àwọn APC, àwọn politician, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, wọ́n ti ń wọ aṣọ yẹn, wọ́n ti ń dàpọ̀ mọ́ wa. Ẹ máa rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n á fẹ́ máa ṣe many things. Ṣùgbọ́n Elédùmarè máa jù wọ́n lọ, nítorí gbogbo àwọn politician wọ̀nyí wọ́n ti rí ṣẹ́rí tẹ́lẹ̀, wọn ò fi ọkàn sí pé ó máa tó nǹkan tó tó yìí. Nígbà tí a bẹ̀rẹ̀, wọ́n wò pé àwọn Yorùbá, nísìnyí wọ́n ti rí pé gbogbo ọmọ Yorùbá ti ń sọjí, gbogbo àwọn ọmọ Yorùbá ti ṣe kí ni, wọ́n ti ń sọjí, wọ́n ń wá gbogbo ọ̀nà, wọ́n ń wá gbogbo ọ̀nà láti ba iṣẹ́ yìí jẹ́. Kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe, kò sí ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà, wọn lè rí iṣẹ́ yìí bàjẹ́, nítorí iṣẹ́ Elédùmarè ni. Ohun tí Elédùmarè bá ti parí, ó ti parí ẹ̀. Tí Elédùmarè ò bá tí ì jẹ́ Yorùbá, tí ìyà ti ń jẹ Yorùbá látijọ́ yìí, ṣé mọ̀ pé gbogbo orú nǹkan báyìí ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí Elédùmarè ti dé, ṣé rí pé gbogbo nǹkan ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, Elédùmarè ló dé. Kò sí ọ̀nà tí wọ́n fẹ́ gbà, kò sí bó ṣe fẹ́ ṣe, Yorùbá máa lọ o. Ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún àwọn ọ̀tá, gbogbo àwa tá ń ṣe rally ní ilẹ̀ Yorùbá, ṣé ti understand? Ẹ má jẹ́ kán lò wá, ẹ jẹ́ ká lo one voice, ẹ jẹ́ ká lo nǹkan gidi kan kì í fẹ́ kán ṣe òun o. Ṣé rí kẹ́ẹ̀dẹ̀ tó máa lọ sí rally, ẹ lọ máa gba agbára àwọn baba ńlá yín. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo orí ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ó wà very very important. Ẹ bá mi invite àwọn friend yín, àwọn love wọn yín, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love. Ọwọ́ tí ẹ fi pín ètò yìí, ẹ ní fi gbé ọmọ sí lágbára ṣẹ̀dá, àwíṣẹ àfọ̀gbóhùn. Ẹ lọ gbàgbára àwọn baba ńlá yín. Àwọn baba ńlá yín là ń pè ní ajagun ṣẹ́gun, alágbára ni wọ́n. Ẹ wo ìgbà tí a ti bẹ̀rẹ̀ rally lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ wò bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń yan ìbọn sí àwọn ọmọ wa, ṣé ẹ rí pé kò wọlé ni? Ẹ rí pé àwọn baba ńlá yín là ń pè ní ajagun ṣẹ́gun ni, àwọn baba ńlá yín là ń pè ní alágbára. Kò sí agbára kankan tó borí àwọn baba ńlá yín ní àsìkò àwọn baba ńlá yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rally ní ilẹ̀ Yorùbá, ẹ má máa lọ lójú lásán, ẹ lọ máa gbàgbára àwọn baba ńlá yín. Ẹ lọ máa gba àwọn òkígbẹ́, àwọn ànàsáré, ànàwó, má yẹun gidi, ọ̀wọ̀ gidi, ẹjọ́ wà lára yín. Ẹ wo orú bọ́ì tí wọ́n yànbọn fún níbi rally yẹn, tí ò bá lọ gbàgbára àwọn baba ńlá ẹ̀ ni ó ti dòkú nìyẹn, ó ti dẹni àná nìyẹn. Ẹ má gọra yín o. Ṣé ẹ rí níjọ́ tí wọ́n ń bọ̀ láti rally yẹn, ẹ wo incident tó ṣẹlẹ̀, mú wọn pé gbogbo wa náà la rí incident yẹn. Ẹ wo incident tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe rally. Ẹ wo àwọn Fúlàní yẹn, ẹ wo bí wọ́n ṣe ń kidnap àwọn èèyàn, bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé, àtàwọn tó ń bọ̀ láti party. Àwọn tó ń bọ̀ láti party yẹn, láti church ni o, church party ni o. Ẹ wo ọbẹ̀ tí wọ́n lọ fi ṣe party, gbogbo àwọn tó wà nínú bọ́ọ̀sì yẹn pátápátá ni wọ́n kó lọ sínú igbó. Ó la fi sọ wípé agbára àwọn baba ńlá yín ló lè ṣe. Wọ́n jí pásítọ̀ gbé, wọ́n jí ìmáàmù gbé. Ó la fi sọ fún yín wípé ẹ má gọra yín, ẹ lọ gba agbára àwọn baba ńlá yín, agbára àwọn baba ńlá yín ló lè ṣe. Àsìkò tí a wà kì í ṣe àsìkò eré rárá o. Mo ti sọ several times pé àsìkò yìí ò ń ṣe àsìkò party. Irú àwọn tó lọ ṣe party yẹn, bóyá wọ́n kọ́lé, wọ́n ní mọ́tò ńláńláńlá, wọ́n láwọn aṣọ tó fine. Táwọn Haúsá tó bá mú wọn tó bá lọ pa wọ́n yẹn, ṣé àwọn ilé yẹn, àwọn aṣọ tó fine yẹn, àwọn mọ́tò yẹn, ṣé kò ti di mọ́tò onímọ́tò, kò ti di ilé onílé ni? Àwọn aṣọ yẹn àwọn ẹlòmíì ló máa bá wọn wọ̀. A dẹ̀ ti ń pariwo kíní látijọ́ yìí wípé àsìkò yìí ò ń ṣe àsìkò party.
nǹkan tí ẹ bá ní sìn ẹ̀yin gan náà ẹ lọ wá jágàmù gidi dandan kọ́ ni pé kẹ́ ẹ lọ rọ ìbọn àwọn lókà ìbọn yẹn ẹ lọ rọ àwọn ìbọn àwọn àdẹ́lẹ́nu ńlá tó ẹnu ẹ̀ máa ń gùn yẹn ẹ lọ wá ẹ lọ rọ ẹ má dúró tẹtẹrẹ ẹ má jẹ́ kó dìgbà tí ogun Fúlàní bá tó pa gbogbo yín tán irú ìbọn yẹn tẹ́ ẹ bá ti rọ ẹ wá máa rẹ́ pẹ̀lú oògùn ó ní bí wọ́n ṣe ń ṣe ẹ máa lọ rẹ́ ẹni tó bá bà ó ju AK-47 lọ tó bá rọ ìbọn ìṣẹ̀ǹbáyé wa ní ilẹ̀ Yorùbá tó bá rọ tán wọ́n tún máa ń fi àwọn nǹkan agbára àwọn baba ńlá wa wọ́n máa fi ń rẹ́ ó ní bó ṣe ń ṣe tó bá rẹ́ tán ẹ gbàgbé ó ju bọ́ǹbù lọ fún ìwọ tó bá mọ̀ ìwọ tó ń rò wípé kò sógun owó tó ní sìn mọ́tò ló fẹ́ lọ fi rà ó fẹ́ lọ fi kọ́lé ni ó fẹ́ fi ṣègbéyàwó tọwọ́ Fúlàní bá bá ẹ̀ tán bá kidnap ẹ̀ tán bá pa ẹ́ owó tó fi fẹ́ ìyàwó yẹn máa di ìyàwó oníyàwó ni ilé tó kọ́ yẹn á di ilé onílé ni àwọn ọmọ ẹ̀gán àdọmọ lọ́mọ tó bá jẹ́ pé o ti sáré lọ nọ́mbà 6 ẹ̀ nígbà tó ní change lọ́wọ́ lásìkò yìí sáré lọ róra ẹ sódà tógun yẹn bá dé kò ní bá ẹ lójijì wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ la máa ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dodidi